Otasansan rédíò and TV. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ àwọn afurasí ọ̀daràn márùn-ún ní ìlú Èkó nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n fi léde lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé X tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ àwọn ènìyàn márùn-ún tí wọ́n jẹ́ ọkùnrin ní agbègbè abẹ́ bíríìjì Agege níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀daràn wọn bíi kán máa gba owó dúkìá lọ́wọ́ àwọn èèyàn tí ń kọjá lábẹ́ bíríìjì náà. Nígbà tí wọ́n ń fojú àwọn ènìyàn bíi náà léde, wọ́n dárúkọ wọn gẹ́gẹ́ bíi Akeem Alabi ẹni 30 ọdún, Tọ́ba Bólú tó jẹ́ ẹni 20 ọdún, bákan náà Abba Abdullahi tó jẹ́ ẹni ọdún 35, Sulaiman Muhammed tó jẹ́ ẹni ọdún 22, bákan náà Yusuf Alabi tí í ṣe ẹni 30 ọdún. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá náà tí wọ́n fi léde, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó fi léde nínú àtẹ̀jáde ọ̀hún. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó CP Agege ti wá paláṣẹ wípé kí wọ́n fi ojú àwọn ẹni ibi náà ba ilé ẹjọ́ lẹ́yẹ-ò-ṣọ́ká.